gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí láti ìkànnì Abẹ́rọ̀rọ̀ TV Pro àtàjàgùnmalè. Nǹkan tí mo fẹ́ sọ ni wípé ẹ jẹ́ ká kọ́kọ́ gbà wípé ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ń bọ̀ wá sí Nàìjíríà. Ẹnìkan kan ò sì ní mọ̀gbà tí ó dé. Ó ń bọ̀ o. Ó ń bọ̀ o. Ṣé tún wá rí ẹjẹ́ á wà very careful ká dẹ̀ máa fura because àti mọ ibi tí ó tún kàn. Ẹjẹ́ á máa sọ ọdẹ bá àwọn bàbá wa àtijọ́ bọ́n sì máa ń ṣe ọdẹ tó yẹ pé wọn ò ní sùn kálukú wà ń ta. Ẹjẹ́ á máa sọ ọdẹ o. Ẹjẹ́ á fura o. Ẹjẹ́ á fura o. Ẹ̀yin tẹ̀dẹ̀ ń send information sí wa wípé àwọn bandit wọ́n wà lóṣogbo, wọ́n wà ní Ìwó, wọ́n wà ní ibi kan. Ẹ má dàyà àjà wa, ẹ má pa wá kan tó, ẹ má pa wá kíkú tó dé o. Ọlọ́run ní jà kúkú ẹ̀sìn o. Àní dààmú wọn ní gbé kámẹ́rà sójú wa pé wọ́n fẹ́ pa wá o. Wọ́n ṣe ń pa àwọn tó kàn o. Ẹjẹ́ á máa fura o. Ká dẹ̀ wà very careful. Tọ́pá tí ń rá àwọn àjòjì tán lọ tán bọ̀ ní tá a bá dá wọn ládùúgbò. Ẹjẹ́ á dá wọn dúró ká check ẹrù wọn. Torí Yorùbá ní ikú tó ń pa ojúgbà ẹni, wọ́n ní òwe ńlá ní pa fún ni. Ẹ kọ́kọ́ lọ ní lọ́kàn wípé Donald Trump ń bọ̀ wá sí Nàìjíríà. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ó ń bọ̀. Kò sì ní fòyìn kankan lára bí pé yóò fò àwọn olórí wa náà lára, kò lè fún wọn lára. Irú èmi sì ń báyìí sí, mo ti ń ṣe àìsàn, mo ti ń lo 3 days tí n ti sùn. Mo kàn máa imagine wípé àbó wa ti dé sí Nàìjíríà ni àbí àwọn bandit wa ti dé sí àdúgbò wa ni. Ọlọ́run ní jẹ́ mọ́ ọ̀nà ọ̀dọ̀ wa o. Ẹjẹ́ wà very careful torí Ọlọ́run. Torí pé tí a bá wà very careful, àwọn kinní yìí wọ́n ti ní map tó yẹ wípé òun ló ń júwe ọ̀nà fún wọn. Ẹ dákun ẹjọ́ torí Ọlọ́run. Wọn ò ní mọ̀nà ọ̀dọ̀ wa o. Àwọn ọkùnrin. Ẹ rí i pé mò ń sọ̀rọ̀ gan mo tó ń wò káàkiri. Ẹ dákun ẹjọ́ torí Ọlọ́run. Ọlọ́run ní kí ká burú kàn wá, kò ní fẹ́ kàn wá o. Bí ọ̀rọ̀ bá yé ààrẹ wa mọ́, táwọn ọmọ ibi tán lè da orí ìjọba wọn kọ. Ẹ jẹ́ káwa gangan tá a jára lò, pàápàá jùlọ àwa mẹ̀kúnnù tá à lè yàn àfọlọ́hun. Ẹ jẹ́ á mọ̀ tá à ń ṣe o. Kò jẹ́ bó ti jẹ́ o. Ọládékàyìndé Abẹ́rọ̀rọ̀ ló kọ mi láti kàn ní Abẹ́rọ̀rọ̀ TV Pro àti Àjàgùnmalè. Ẹ ṣeun. Atoni ìgbàlọ́ ló ń jalajala aluwala. Ọba tó yanjú ìṣòro ẹ̀dá ní rọrùn. Tó wá fi bàbá Mẹ́yà sí spiritual consultant kẹwàá ní Nàìjíríà. Pẹ̀lú kún fáyà kún Ọlọ́run náà. Ó ní kí gbogbo ntáyé ti dé. Tó bá ti dọ́dọ̀ bàbá Mẹ́yà sí kí gbogbo ẹ̀ máa tóbi sí ni láì. Wọ́lá oníṣẹ́ ńlá Mahama. Wọ́lá sírí Súrátù Yásìn nínú Kúránì Kárím. Àwọn ọmọ tó mú kó mu fàfàkúfà kí wọ́n filẹ̀ fúnra wọn. Kí ló ń jẹ́ ìjákulẹ̀ lórí iṣẹ́? Àmúbọ̀kọ àbíyáyá. Disappointment, promise and fail. Business connections. Obìnrin tó fẹ́ lóyún tó fẹ́ bímọ. Ọkùnrin tí ò lè ṣèṣe akọni lọ́dọ̀ obìnrin. Ìtọ́jú ẹ̀ wà dáadáa. Tẹ bá rẹ̀ ni tó ń fojú kó jàǹkárí wọ̀. Kò ní rí bẹ́ẹ̀ mọ́ mọ́ṣálá. Ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá Mẹ́yà sí spiritual consultant nílùú Àbújá FCT. Ẹ tún lè pè wọ́n sórí aago 0913-838-3600 tàbí 0812-637-5711. Ìlànà àmọ́ inshallah.